látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. Ẹ káàárọ̀, ẹ kú dédé àkókò tí a wà yìí láti lè ṣe wa Osolo TV lè lórí ọ̀fẹ́ láti já sí lówùúrọ̀ yìí látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín. Kúpọ̀nsì Ọládépò lórúkọ tèmi. Ẹ já lọ tààrà sínú ìwé ìròyìn Le Grand Jury lówùúrọ̀ tòní. Ìwé ìròyìn Le Grand Jury yìí ló ń sọ di mímọ̀ fún wa wípé wọ́n ti dá ọ̀gbẹ́ni ológun ọdún kan dúró, ìyẹn tí ń ṣe ọmọ orílẹ̀-èdè Burkina ní orílẹ̀-èdè wa Benin tó yí ó jẹ́ ajínigbé. Ó jí ọmọ ọlọ́dún mẹ́jọ sí òkè díẹ̀ ló jí gbé ní orílẹ̀-èdè wa Benin. Eléyìí jẹ́ ohun tí wọ́n ti dáwọ́ tẹ̀ tí ó sì ṣetán àti lọ ta ọmọ náà ní mílíọ̀nù 5 owó CFA. Èyí ni ìwé ìròyìn Le Grand Jury ló fi léde fún wa lówùúrọ̀ tòní. Bá a bá lọ tààrà sínú ìwé ìròyìn Le Matinal, ìwé ìròyìn Le Matinal ló ń sọ fún wa níbi tí ìjọba ti fòfin dè wípé wọn kò gbọdọ̀ kólẹ̀ ní orílẹ̀-èdè yìí. Lápá bẹ̀ làwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Benin méjì àti ọmọ ilẹ̀ Ṣínà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti lọ síbẹ̀ láti lọ kólẹ̀. Èyí ti mú kí wọ́n bára wọn ní gbọ̀ngàn ilé ẹjọ́ báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Le Matinal tó fi léde. Bàbá lọ tààrà sínú ìwé ìròyìn Alágogo. Ìwé ìròyìn Alágogo ojúmọ́ ti tòní ló ń sọ fún wa wípé Mukaram Kusonda Ajibade àti Ajayi Títílayọ̀ tí ó jẹ́ ọmọ ẹlẹ́gbìmọ̀ aṣòfin ìsọ̀rí 22 ní ìpínlẹ̀ Plateau Agaga ní Pòbẹ́síkẹ́tù ni wọ́n ti lọ fún ìjábọ̀ iṣẹ́ ìṣèjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Benin, ìyẹn eléyìí tó wáyé lópin ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní ìlú dín pọ̀ mọ́ òpó mẹ́ta. Ìwé ìròyìn Alágogo ló fi eléyìí léde fún wa lọ́jọ́ òní. Bákan náà nínú ìwé ìròyìn Alágogo, alága ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ Olóyè Simon Adébáyọ̀ Dínà òun àti àwọn ikọ̀ kan tí wọ́n wá fún ìdàgbàsókè ikọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan tá a mọ̀ sí Elkoi Benin náà ni wọ́n ti jáde àbẹ̀wò síbi ààyè ọ̀gàyọ̀ oòrùn eléyìí tó wà ní ìlú lófin lópin ọ̀sẹ̀ tí a lò kọjá yìí. Ìwé ìròyìn Alágogo ló fi eléyìí léde fún wa. Bàbá lọ sínú ìwé ìròyìn Daibienfo lónìí ló mú wa lọ sí ìlú Côte d'Ivoire tó ń ṣàlàyé fún wa wípé níbi àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ ògbóni, àwọn ẹgbẹ́ ògbóni yìí ló ti yan arákùnrin Moise Biawu sí ọba olúwo ìyẹn nílẹ̀ Côte d'Ivoire gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daibienfo bóun ṣe sọ fún wa lówùúrọ̀ yìí. Níbi tá a ti dẹnu dúró náà ní ìwé ìròyìn Onugboye ló ń sọ di mímọ̀ fún wa wípé ìmúrasílẹ̀ fún ọdún òmìnira orílẹ̀-èdè wa Benin eléyìí tó jẹ́ ẹ̀kẹrìnlélọ́gọ́ta irú rẹ̀ ní orílẹ̀-èdè wa Benin. Ǹjẹ́ ààrẹ Patrice Talon yóò sì dún gbólóhùn pẹ̀lú àwọn ọmọ ìlú bí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀? Ìwé ìròyìn Onugbo ló fi ọ̀rọ̀ yìí ṣàmì ìbéèrè fún wa lákòókò yìí. Ìwé ìròyìn Décryptage ló ń sọ di mímọ̀ fún wa wípé ìlú Àjàṣẹ́ ń gbáradì fún àwọn tó jẹ́ ọdún àṣà èyí tí ń wáyé ní ìlú Àjàṣẹ́ ní ìwé ìròyìn Décryptage Info ló bá wa sọ ní àkókò yìí wípé àjọ̀dún náà yóò sì lárinrin, yóò lágbára púpọ̀ gẹ́gẹ́ bí a ṣe rí mú wá látinú ìwé ìròyìn níléeṣẹ́ wa Osolo TV lówùúrọ̀ yìí. Akíyín bí ẹ ṣe ń fọkàn bá wa bọ̀. Lórúkọ Kásùmù Ìṣọ̀lá, Kúpọ̀nsì Ọládépò lórúkọ tèmi. Ẹ jẹ́ á pàdé ní ọjọ́ Jímọ̀. Ire o. Osolo TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.